èmi ò lè sọ pé bàbá ṣe dáadáa ṣùgbọ́n tèmi rí bẹ́ẹ̀ pé àgbà ti ń da bàbá láàmú torí bàbá gangan fúnra wọn wọ́n mọ nǹkan tó jẹ́ ìṣẹ̀ṣe. tó bá jẹ́ torí àìnóòtọ́ àti àìṣòdodo àti ìwà àjẹkújẹ àjẹbánu tó ti wà lára wọn òun náà fi gbé ẹ̀tọ́ wọn oúnjẹ alẹ́ wọn wá gbé fọlọ́ngbò jẹ. so táwọn ọba tó ń ṣe àwọn ọba gangan tí wọ́n kó agbádá wọ̀ àbí tí wọ́n kó kinní wọ̀ gangan ló wà lórí ìjókòó. torí adé àwọn adé tá à ń sọ yìí náà kò ń ṣe adé kó má fi wà fún bíi mí àti wà fún bíi 80-90 years mí gan ti wà fún 300 years kó wá pé kúrò àwọn orí adé yẹn kó dìde lójijì ó bàṣà àti ṣe wa ó bà lójú jẹ́ gan. News Update Yorùbá, ojú tó lé ojú tó kò. Ní ọjọ́ ẹtì Jímọ̀ ọjọ́ 15 nínú oṣù kẹsàn-án tá a wà yìí níbi tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń ṣe ètò alárinrin kan ní ìlú Ìṣẹ́yìn. Níbẹ̀ ni ààrẹ àná ní orílẹ̀-èdè Nàìjíríà ajagunfẹ̀yìntì Olúṣẹ́gun Ọbásanjọ́ ti gbé àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá dìde. Ọ̀rọ̀ yìí bígè ó bí àdùbí lára àwọn ọmọ Yorùbá. Ẹgbọ́n tí díẹ̀ lára àwọn ènìyàn sọ. èrò mi lórí inú mi ò dùn rárá pẹ̀lú nǹkan tí bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe. tó bá jẹ́ òtítọ́ ọmọ Yorùbá ni wọ́n jẹ́ ó yẹ kí wọ́n bọ̀wọ̀ fún orí adé àti ìṣẹ̀ṣe Yorùbá. tá bá sọ̀rọ̀ títí òfin tí ó wà lórílẹ̀‐èdè gẹ́gẹ́ bí wọ́n ṣe ìṣẹ̀ṣálẹ̀ òfin ju ọba lọ. àmọ́ tá bá wá wo ìṣẹ̀ǹtálẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wọ́n ní ọba ba lórí ohun gbogbo. ó yẹ kí bàbá wa fún àwọn ládéládé yẹn ní ọ̀wọ̀ títí wọn gẹ́gẹ́ bí ọba. torí àìnóòtọ́ àti àìṣòdodo àti ìwà àjẹkújẹ àjẹbánu tó ti wà lára wọn òun náà fi gbé ẹ̀tọ́ wọn oúnjẹ alẹ́ wọn wá gbé fọlọ́ngbò jẹ. lérò púpọ̀ nǹkan táwa rí pé àgbà ti ń da bàbá láàmú. Bàbá ti dàgbà torí bàbá fúnra wọn gangan tàbá rántí ìgbà tí wọ́n lọ kí Ọọ̀ni of Ifẹ̀ ẹni tó bá sì lè rántí bàbá fúnra ẹ̀ gangan nà fẹ́lẹ́ fún Ọọ̀ni. ìgbà tó wá sọ́dọ̀ Olúbàdàn ló dọ̀la. yes nítorí lè má wọn táwọn lè sọ pé ok o Ọọ̀ni lélẹ̀ o tí wọ́n dọ̀bálẹ̀ tí wọ́n bọ̀wọ̀ fún ṣùgbọ́n tá a rí bẹ́ẹ̀ ni pé àwọn ọba yẹn náà wọ́n ti fira wọn wọ́lẹ̀ gba ojú kòkòrò àti àwọn ìjẹkújẹ tó ń jẹ káàkiri jẹ́ kí wọ́n fira wọn sípò ọba mọ́ and òfin a sọ pé òfin náà tí ó ti dojú àṣà délẹ̀ ìgbà tó ti di pé gọ́vnà ló ń gbé ọ̀pá àṣẹ fún ọba gọ́vnà ló ń àpọ́ìntì ọba so ṣé ẹni tó bá dé àpọ́ìntì yẹn tó jẹ́ pé òun ló fi hàn pé ok ìwọ ni mo fi ṣọba tí wọn ò jẹ́ káwọn tó ń jẹ́ àwọn afọbajẹ wọ́n pàfọ́ọ̀mù iṣẹ́ wọn. so wọ́n ti sọ ìṣẹ̀ṣe di ojú kejì ìyẹn ni nǹkan aláwọ̀kọ́ tèmi rí sí because òsì tí táyé ṣe ń lajú làwọn kankan wà tó jẹ́ pé à ń parun bí ìṣẹ̀ṣe òun ni àwọn kan tẹ rí yẹn tó fi rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ayé àtijọ́ la wà possible kí gómìnà àbí president kan kókò dé lójijì pé ọyá ẹ̀yin ọba ẹ̀ dìde because àwọn ni wọ́n ń control àwọn gómìnà nígbà yẹn because kò sí gómìnà tó fẹ́ jẹ tí ò ní dọ́dọ̀ wọn gba àṣẹ ní normal grassroots politics tí àwa ní experience ẹ̀ ní tí wọ́n bí wa sí tí a dẹ̀ understand the nature ẹ̀ project ṣe ń ràn ní. nǹkan tèmi rí sí ni pé ọmọ táyé bí láyé ń pọ̀n. èmi á gba bàbá níyànjú wọ́n lọ apologize fáwọn ọba yẹn because kò ń ṣe àwọn tí wọ́n jókòó gangan ni wọ́n ṣẹ̀ Yorùbá kì í ṣe àwọn ìṣẹ̀ṣe wọn gangan because kò sí tó jẹ́ ẹgbẹ́ bàbá nù gbogbo àwọn tó ń jókòó náà ọba yẹn gbọ́ kò ń ṣe ọjọ́ orí o àbágbádá. tí wọ́n bá lọ sílẹ̀ Haúsá tí gómìnà ilẹ̀ Haúsá bá rí emir kó jẹ́ emir kékeré rákàdédè ló máa ṣe fún emir tí wọ́n bá lọ sílẹ̀ Yíbò tí gómìnà kan bá rí ọba ìlú Yíbò á ṣe bọ́n ṣe porúkọ á tún fún lọ́wọ́ títí ẹ̀ àmọ́ tí àwọn gómìnà yẹn bá wá sí ilẹ̀ Yorùbá tí wọ́n bá rí ọba Yorùbá gàkà tó yẹ kí wọ́n fún lọ́wọ́ wọ́n sọ pé ṣèbá wà láńjọba lórí ẹ̀ nítorí ìwà àjẹbánu ọ̀nà tá a lè gbà lélẹ́yìí kí àwọn ládéládé kí wọ́n fira wọn sí ipò ọ̀wọ̀ wípé ọba làwọn tó bá fira wọn sí ipò ọ̀wọ̀ pé ọba làwọn kí gbogbo àwọn gómìnà pátápátá kó mọ̀ pé ọba ni wọ́n
pé wọn náà ló mọ̀ pé ọba ni wọ́n kí wọ́n lè pàṣẹ pé ọba ni àwọn gbogbo bá lọ bó ṣe yẹ kó lọ. kò gba irú ẹnu tiwa wọ́n sọ pé ẹni báyìí ṣe dáadáa ẹni báyìí nǹkan tó ṣe ò dáa but normally kó máa rókè lọ́kàn oníkálukú pé ṣé ìwà tí ẹni yẹn wù ṣó proper ní tó ṣe wù yẹn àtọ́là torí adé àwọn adé tàǹsọ̀ yìí náà kò ń ṣe adé kó má fi wà fún bíi mí àti wà fún bíi 80-90 years mí gan ti wà fún 300 years kó wá pé kúrò àwọn orí adé yẹn kọ́ dìde lójijì ó bàṣà àti ṣe wa ó bà lójú jẹ́ gan. àwọn kan ní àwọn ọba yìí ni wọ́n gbé ara wọn lé àwọn olóṣèlú lọ́wọ́ ṣé bẹ́ẹ̀ lórí. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ní agbára bẹ́ẹ̀ lórí o èyí tó fi rí bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀ pé àwọn ọba ayé ìsìn náà ti ń kojú bọ politics òun ni kò fi jó sí respect nínú ìṣẹ̀ṣe mọ́